ti gbọ́ lẹ́nu àwọn Haúsá yẹn pé ìjà ṣe kí ni ìjà ń bọ̀ tí Tinubu ò bá rí fá ìwé yẹn tí ò bá káńsù ìwé yẹn. Fídíò tí mo fẹ́ kẹ́ gbọ́ in fact àwọn Aláròyé ló ṣe èmi máa sọ don't tell me so I want to run lie. Now mo fẹ́ kẹ́ wá gbọ́ nǹkan tó sọ yìí pé àwọn Haúsá gbógun ti Tinubu o ṣe báwọn náà dìbò fún àbáwọn ọlọ́kàn ló sọ pé àwọn làwọn gbé wọlé àbí ẹ̀yin lẹ́yìn gbé wọlé kò sí nǹkan tó máa ṣe ẹrù wọn ti ń ṣe kí ni wọ́n ti ń yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ Tinubu díẹ̀díẹ̀ àníṣe tíṣẹ́ rí ẹ má jẹ́ sọ̀rọ̀ ẹ kọ́kọ́ wá gbọ́ ọ̀kan táwọn Aláròyé sọ náà tó wá sọ tán á máa ṣe pause and play ok ẹ já wa lógo. Haúsá gbógun ńlá ti Tinubu. Wọ́n ṣe bẹ̀rẹ̀ ni. Wọ́n ní kò ní wọlé ìbò ní 2027. Tẹ́lẹ̀ ńkọ́. Wọ́n lọ́mọ Haúsá làwọn á dìbò fún ní tàwọn. Ṣé ń gbọ́ o? Níbi oṣù kan ààbọ̀ báyìí. Wọ́n ṣe bẹ̀rẹ̀ ni. Ìyẹn lọ́jọ́ 28 oṣù kẹwàá. Ẹ má bínú a máa ní láti máa sọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan láàrin ẹ̀ ṣó ti yé wa ẹ̀yin tó bá ti yé ó ti yé yín bẹ́yẹn so a gbọ́dọ̀ máa fọ̀rọ̀ kọ̀ọ̀kan sí láàrin okay so now ẹ já continue ṣe rí ìgbà tí Tinubu sọ pé yẹn igbá kàwé kan ìkankan nìkan máa pín ṣe mo sọ bẹ́ẹ̀ náà pé kán máa pín iye báyìí fáwọn ti bí kán máa pín iye báyìí fáwọn ti bí gẹ́gẹ́ bí láti tí mo ṣe lánàá so ẹ wá gbọ́ nǹkan táwọn Haúsá wa sọ báyìí ní sí pé ẹ wò ó gẹ́dẹ́gbẹ́ ṣe kí ni gẹ́dẹ́gbẹ́ á gbiná ẹ̀yájọ́ máa gbọ́ lọ. tó kọjá lọ lọ́hùn-ún làwọn gómìnà mọ́kàndínlógún tó wà nílẹ̀ Haúsá pé ìpàdé pàtàkì kan àwọn Haúsá kò sì sẹ́ni tí kò wá sí ìpàdé náà bí àwọn gómìnà yìí ti wá bẹ́ẹ̀ ni àwọn igbákejì bẹ́ẹ̀ làwọn ọba bẹ́ẹ̀ làwọn ọba náà wà ń bẹ́ o bẹ́ẹ̀ làwọn àgbààgbà ìlú àti àwọn ọ̀mọ̀wé tó wà láàrin wọn bí èèyàn bá sì pé ìpàdé náà ní ìpàdé àpapọ̀ ilẹ̀ Haúsá tọ̀hún kò jẹ̀bi ohun tí ìpàdé náà dálé lórí ni pé ìwé àbádòfin kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé síwájú àwọn aṣòfin kò fẹ́ àwọn aṣáájú ilẹ̀ Haúsá yìí ní kí Tinubu yọ ìwé náà dànù kó gbà á padà lọ́dọ̀ àwọn aṣòfin ó rí i pé wọn kò fọwọ́ sí i wọ́n ní kí náà yóò pa ilẹ̀ Haúsá lára ni ó dàbí pé nítorí wọn kò. ẹ má bínú nípa mo máa ṣe pause and play ni ṣe ti gbọ́ bẹ́yẹn òun mo ń ṣì ń ṣàlàyé lánàá ipe owó tí Lagos State ń pa tí Yorùbá ẹ jẹ́ kí n sọ́bà kálẹ̀ yẹ̀wá tí Yorùbá ń pa tí Yíbò ń pa ó pọ̀ ju táwọn Haúsá àwọn Haúsá tẹ̀ pa nǹkankan ẹ̀yin tẹ̀ wá pa nǹkankan yẹn lè fẹ́ máa gba owó tó pọ̀ jù Tinubu wá ní no kó má rí bẹ́ẹ̀ mọ́ o àwọn tó bá ń ṣiṣẹ́ wọn náà ní kó jẹ èrè iṣẹ́ wọn o àwọn Haúsá náà sọ pé ní ọláwọn ò fẹ́ ipe ìwé náà kan lọ wá ìwé náà kan lọ wá bìdù sí dẹ̀ tí wọ́n fìdí tí wọ́n ní tìyẹn ní àìní sùúrù wípé òun rí Yíbò òun rí Yorùbá ipò òun ò tí ì pàdé Haúsá rí ní diaspora mo wá ń sọ wípé ó ò lè pàdé wọn ipò jẹ́ wípé àwọn ni wọ́n ń jẹ gbogbo owó Nàìjíríà ó ò lè rí Haúsá Fúlàní ó ò lè rí wọn outside country rárá tó bá máa rí wọn bóyá kàn wá cash fund náà padà àbòkàn lẹ́lómi tó wá kàwé kó tó lè rí wọn ìdá kan wá cash fund bẹ́ẹ̀ ni àbọ̀ wọn kàwé ṣùgbọ́n pé kán wá máa live as refugee ní diaspora ó ò lè rí wọn torí àwọn lọ náwó Nàìjíríà wọn máa ṣe yàfun ẹja máa gbọ́ lọ. Orí kí Tinubu ṣe kinní kan sí ariwo tí àwọn pa yìí ìyẹn ni wọ́n ṣe tún pé ìpàdé míì wọ́n rí pé Tinubu ò sọ kankan sí tí wọ́n sì gbé àbájáde ìpàdé náà jáde lọ́jọ́ Sátidé. Ango Abdullahi ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n wọn ló fọwọ́ sí ìpàdé náà ohun kan náà tí wọ́n sì tẹnumọ́ ni pé àwọn kò fẹ́ òfin náà ìjà ń bọ̀ rẹpẹtẹ ìjà ń bọ̀ láti bí. kónílé dorí ẹ̀ mú kónílé dorí onílé kí onílé do ara ẹ̀ mú kí kálukú wà vigilant òun lẹ ti gbọ́ lẹ́nu àwọn Haúsá yẹn pé ìjà ṣe kí ni ìjà ń bọ̀ tí Tinubu ò bá rí fá ìwé yẹn tí ò bá káńsù ìwé yẹn mo mọ̀ pé Tinubu máa ṣe padà káńsù ìwé yẹn ẹ rí i pé mo sọ bẹ́ẹ̀ ó máa káńsù ìwé yẹn ẹ rí i pé mo sọ bẹ́ẹ̀ because wọ́n máa fẹ́ kó wọlé fún another election tẹ́lẹ̀ bá ṣe wà dìgbà yẹn ṣá
ṣùgbọ́n Tinubu ó máa rí fáwé yẹn padà ẹ̀rí pé mo sọ bẹ́ẹ̀ tó ìwé tó gbé kalẹ̀ yẹn wípé àwọn tó ṣiṣẹ́ náà ní kó máa jọrọ̀ yẹn ó máa rí fáwé padà ẹ̀rí pé mo sọ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ lọ. ọjọ́ mẹ́ta kan nílẹ̀ yìí táwọn èèyàn ti mọ̀ pé inú àwọn àgbà ilẹ̀ haúsá yìí kò dùn àwọn olóṣèlú wọn púpọ̀ àti àwọn oníṣòwò díẹ̀ láàrin wọn kò fẹ́ràn ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ́ nípa bẹ́ẹ̀ wọn ò fẹ́ràn ogun alára ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tí ìjọba tó ṣe ń ṣe lójú àpò ìbínú àwọn ará òkè ọya yìí ló ń lọ sí wọn ò sì rí ètò náà bí ohun kan tó lè mú ìlọsíwájú wá fáwọn kódà kó jẹ́ ohun tó lè mú ìlọsíwájú bá Nàìjíríà ni àwọn ará àdúgbò náà kò rí bí ohun tó mú ìlọsíwájú gidi wá nígbà. ṣé ń gbọ́ àwọn olórí kórí èèyàn ẹ̀yin yìí tó jẹ́ wípé kò sí kankan tẹ́ ń donate fún Nàìjíríà kò sí nǹkankan tó ń tọ̀dọ̀ yín jáde rárá lẹ́yìn kẹ́ ẹ gbin àwọn nǹkan tẹ́ ẹ máa gbin kẹ́ tó fi àwọn nǹkan tẹ́ ẹ fi ń sí tẹ́ tó fi ń pọ̀ ọmọ Yorùbá àtọmọ Yíbò lára ní nǹkan kan tó tàtọ̀dọ̀ wọn ní jáde àwọn tó tún wá ní nǹkan gan ẹ tún fẹ́ ṣe kí ẹ tún fẹ́ fún wọn gbẹ ẹ wá ní kó máa sọ̀rọ̀ but wọ́n sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ Tinubu ṣe kí ni àárín ìfáwé yẹn padà ẹ rí i pé mo sọ bẹ́ẹ̀ ẹ já máa gbọ́ lọ mo kú ti sọ tẹ́lẹ̀ náà. ọ̀dọ̀ àwọn ni ìlọsíwájú náà yóò forí sọ ohun tó sì mú ọ̀rọ̀ náà le díẹ̀ ni pé kì í ṣe ẹnìkan nínú ń bí kì í ṣe ẹni méjì kì í ṣe ẹni mẹ́ta wọ́n pọ̀ gan-an àmọ́ àwọn ọ̀làjú nìkan náà ní gbogbo wọn ṣùgbọ́n báwọn ọ̀làjú àdúgbò kan bá parapọ̀ tí wọ́n ń bínú sẹ́nìkan tàbí sí ìjọba kan ohun tí kò dáa ni nítorí ohun tí àwọn èèyàn náà bá sọ fáwọn mẹ̀kúnnù àtàwọn kò làkòṣàgbé àárín wọn ni wọ́n máa gbọ́ tí wọ́n sì máa gbà ohun tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣe ìwọ́de pé wọ́n ń fẹ́ ìjọba rere míì ní Nàìjíríà lọ́jọ́ kìíní oṣù kẹjọ ọdún yìí nìyẹn tó sì jẹ́ kíkí náà tó di ọjọ́ méjì ni wọ́n ti sọ ìwọ́de náà di rògbòdìyàn tí wọ́n bá nǹkan ìjọba gbogbo tí wọ́n bá rí jẹ́ táwọn àlùmájìrí sì múra ọ̀nà aṣọ́rọ̀ tí wọ́n ní àwọn lọ ilé ẹni tó wà níbẹ̀ lọ nígbà tí àwọn ọlọ́pàá kó àwọn tí wọ́n padà mú lọ sílé ẹjọ́. ẹ má bínú àní ẹ dá gbogbo ẹrù kí gbogbo ẹ ṣe kí ni gbogbo ẹ skátàskátà kẹ ẹ fọ́ gbogbo ẹ yángbáyángbá kí Tinubu ṣàmà rí fáwé yẹn tí ó bá ti rí fáwé yẹn àwọn pípù ìkẹdẹrẹ nǹkan tó máa ṣe náà máa ṣe tí Tinubu ò bá rí fáwé yẹn padà ní pé kán máa pín ẹni báyìí lọ ẹni tó jọrọ̀ ní ẹni tó jíṣẹ́ ní kó jọrọ̀ ẹ̀ tí ó bá rí fáyè gbé yẹn pé kí ẹni tó ṣiṣẹ́ má jọrọ̀ àwọn táwọn òṣìṣẹ́ ní káwọn jọrọ̀ tí ó bá rí fáyè wọ́n ti ní òní wọlé fún another election another president kìnnìkan election àbí kí lè máa ń pè ẹ wo àlẹjájọ máa bá bọ̀ ṣe rí Nàìjíríà ṣe ó dìgbà tán wọ́n máa ń gbogbo ẹ̀ wọ́n máa dá gbogbo ẹ̀ bolẹ̀ bá wa sọ pé kí wọ́n á ní way forward àwa náà wá jókòó bá wa máa wò wọ́n àwa ní ó máa ríṣẹ́ Ọlọ́run bí o àbẹ́rẹ́ ìṣẹ́ Ọlọ́run bí o ẹ jẹ́ máa gbọ́ lọ. oṣù tó kọjá láwọn aráàlú tó rí i pé àwọn ọmọdé ló pọ̀ púpọ̀ nínú àwọn tí wọ́n mú yìí àwọn àgbàlagbà tí wọ́n wà nínú àwọn. ṣé ń gbọ́ in fact ẹ wò àníbi tá a jọ máa bá gbogbo ẹ̀dẹ̀ sẹ́ẹ̀ ojú gbogbo wa ló máa ṣe. dàlú náà kò tó nǹkan ohun tí èyí fi hàn ni pé àwọn ọ̀làjú àti àgbàlagbà tí wọ́n wà nídìí ọ̀rọ̀ náà ọwọ́ kò tó wọn rárá àwọn ọmọdé tí wọ́n dà síta kò sì mọ ìdí tí wọ́n fi dà àwọn síta wọ́n kàn ní kí wọ́n lọ dà àwọn tó kó dànù ńgbà àwọn ọmọ tó kó bọ́ta ńgbà náà nìyẹn o. tí àwọn ọ̀làjú àti olóṣèlú lè dá sílẹ̀ nìyí ìyẹn á sì kó wàhálà bá ìjọba tí wọn kò bá fẹ́ràn àwọn àgbààgbà ilẹ̀ haúsá yìí ti ń mú kiri náà mọ́ra tẹ́lẹ̀ àmọ́ lásìkò yìí wọ́n bẹ̀rẹ̀ lójú tààrà ẹja bẹ̀rẹ̀ gba lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe nínú oṣù kẹwàá yìí èyí tí wọ́n ṣe níparí oṣù tó kọjá yìí lè díẹ̀ jàre kó tó dìgbà náà ni wọ́n ti ń halẹ̀ mọ́ àwọn aṣòfin wọn tẹ́lẹ̀ pé aṣòfin tó bá bá wọn fi ọwọ́ sí òfin tí Tinubu gbé wá yẹn kò ní rí ilẹ̀ haúsá wọ̀ mọ́ bẹ́ẹ̀ ni àwọn yóò rí pé kò ní ṣe sáà kejì bó sì jẹ́ ìkẹta ló fẹ́ ṣe wọ́n halẹ̀ mọ́ wọn pé ohun tó dájú ni pé irú ẹni bẹ́ẹ̀ kò ní padà sílé ìgbìmọ̀ aṣòfin mọ́ kí ló ń bí wọn nínú òfin gan nǹkan ẹyọ kan náà ni wọ́n ní ibì kan wà tí wọ́n kọ sí nínú àbádòfin yìí pé owó orí àti owó tó ń wọlé fún ìjọba àpapọ̀ bí wọ́n bá fẹ́ pín kinní náà nílùú Àbújá kí wọ́n pín ní ìbámu pẹ̀lú bí ìpínlẹ̀ kọ̀ọ̀kan bá ṣe pa owó wọlé tó èyí ni pé tí wọ́n bá fẹ́ pín owó náà tẹ́nìkan bá wò tó pa 100 náírà ní ìpínlẹ̀ tiẹ̀ nínú 100 náírà tíjọba àpapọ̀ pa wọlé
tí wọ́n bá pa gbogbo owó náà pọ̀ tán kí wọ́n fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdá 60 tó pa yàtọ̀ sí kí wọ́n máa kó ìdá 10 lé e lọ́wọ́ kí ẹni tó pa 10 lọ́dọ̀ tiẹ̀ wá gba 60. lọ́rọ̀ kan kò sí ohun méjì tó ń bí àwọn aṣáájú ilẹ̀ haúsá yìí nínú ju bí wọn yóò ti ṣe pín owó nàìjíríà lọ. owó tẹ̀ ṣiṣẹ́ fún. Abdullahi sọ lẹ́yìn ìpàdé wọn náà pé tí wọ́n bá ní kí wọ́n máa pín owó bí ìpínlẹ̀ kọ̀ọ̀kan bá ti ṣe pawó wọlé tó kí náà yóò kó bá àwọn gan nílẹ̀ haúsá ó sì dájú pé yóò bá ìṣọ̀kan orílẹ̀-èdè yìí jẹ́ ni. kó bàjẹ́ ká fọ́ àmọ́ kí wọ́n tó ṣèpàdé yìí ní olórí ẹgbẹ́ Arewa Mamman Uzuman ti sọ ohun tó wà nínú wọn jáde òun ń bínú ni o wọ́n ní gbogbo ètò tí Tinubu ń ṣe kó bá ilẹ̀ haúsá lára ni àwọn kò sì ní í lajú sílẹ̀ kó bá ilẹ̀ haúsá jẹ́ tàbí kókó wàhálà kan bá àwọn orílẹ̀-èdè àwọn. ẹnìkan ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ní láàrin àwọn pípù yẹn bẹ́ẹ̀ yẹn gbé kó wọn kó wàhálà bá kíni bá orílẹ̀-èdè àwọn. ẹ wo àníṣe a ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni no stop a ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìjà máa gbọ́ lọ. ó ní ohun táwọn yóò ṣe ni pé kò sí ọmọ ilẹ̀ haúsá kan tí yóò dìbò fún Tinubu lọ́dún 2027 pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ tẹ́ kó síbẹ̀ ń gbà náà. pé òun tó ń fẹ́ ṣe sáà kejì kó má gbé irú ìpolongo bẹ́ẹ̀ dé ibikíbi nílẹ̀ haúsá torí kò sẹ́nìkan tí yóò dìbò fún ọmọ haúsá bíi tàwọn làwọn máa dìbò fún. ó ní ìwọ̀nba ìgbà tí Tinubu ṣèjọba yìí ti fi hàn pé. ṣe ti gbọ́ báyìí ní ìsìn ipe ọmọ haúsá bíi tàwọn làwọn máa ṣe kíni làwọn máa dìbò fún pé àwọn ò ní dìbò fún Tinubu yẹ sọ fún mi ṣé Tinubu máa wọlé another election bí ò ní wọlé ṣé ó máa wọlé ṣe mọ̀ pé tó bá máa wọlé bẹ́yẹn ọ̀rọ̀ tí gbogbo wọn jọ sọ òun nìyẹn fi bínú sọ síta wọ́n jọ mọ̀ ọ́ ni ẹ mọ̀ wọ́n pípì pẹ̀lú ọgbọ́n òṣì tán ni wọ́n jọ mọ̀ ọ́ ni wọ́n fẹ́ wo reaction wọn ni. So ṣètìrí ní ìsín pé àwọn ò ní dìbò fún Tinubu ṣètìrí gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé Tinubu ẹjẹ́ ṣe ó máa wọlé lẹ́ẹ̀kejì ẹjẹ́ àjọ máa wò ẹnu ẹ̀ láwà yìí o ẹnu ẹ̀ ní gbogbo wájọ wà sẹ́ àníṣe everybody ló máa ṣe kí ni ló máa jẹ breakfast lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣe ti gbọ́ báyìí ní ìsìn pé tí Tinubu ọ̀bà rí ìfàwé yẹn àwọn ò ní ṣe kí ni àwọn ò ní dìbò fún yín pé Haúsá ẹgbẹ́ wọn ló máa wọlé ṣe wá rí i pé wíwọlé ẹlẹ́ẹ̀kejì Tinubu ó ti ṣe kí ni ó ti mẹ́hẹ̀ ó ti ń stagan lẹ́lẹ̀ wíwọlé ẹ̀ ti ṣe kí ni ó ti ń stagan lẹ́lẹ̀ ó yẹ sọ fún mi tó tí Tinubu ọ̀bà wọlé ẹlẹ́ẹ̀kejì ìwé yẹn tán bá fara dà ṣe kó sọ́nà ẹ̀ pé tán bá fara dà ipe òkè ẹ̀ filẹ̀ ẹjọ́ ṣẹlẹ̀ àkọ́kọ́ ìtàn mo ní wọn ò ní jẹ́ kó wọlé ẹlẹ́ẹ̀kejì àfi tó bá dá ìwé yẹn àfi tó bá dá tó bá pa nǹkan tó kọ sínú ìwé yẹn tó pa rẹ tó ń pè ní 70-30 lókù ṣùgbọ́n tó ń bá pè ní 70-30 táwọn gba 70 tó ń fáwọn yòókù ní 30 lókù ṣùgbọ́n tó ń bá pè bẹ́ẹ̀ wọ́n ti ṣe kí ni kò ní wọlé ẹlẹ́ẹ̀kejì ó yà Tinubu dẹ̀ ṣe kí ni a fẹ́ wọlé ẹlẹ́ẹ̀kejì ẹ̀ rí pé ó máa ṣe kí ni ó máa rí fáwọn yẹn padà kẹ́tí máa wọ̀ pé ọmọ àlè tó Tinubu láyé ìkú ṣe kí ni kò sí àfi tí Tinubu ó bá rí fáwọn yẹn padà lókù ẹja máa gbọ́ lọ. ẹnìkan tí kò fẹ́ràn àwọn haúsá ni wọ́n ní ò fẹ́ràn ẹni tí wọn kò bá sì fẹ́ràn àwọn náà kò fẹ́ràn ẹ. ẹ má bínú ṣe é ní nǹkan tó fi jẹ́ ká máa sọ̀rọ̀ láàrin ẹ̀ àbí ká máa bí lè ká sọ pé ẹjọ́ ẹ ti pọ̀ jù ó jágbọ́n nǹkan tó ń sọ nǹkan tó fi jẹ́ ká máa sọ̀rọ̀ láàrin ojú pé kó má claim copyright lọ́dọ̀ wọn èmi máa sòótọ́ ọ̀rọ̀ kò sí páǹfì kankan pamọ́ kó má claim copyright ṣó ti yé wa bẹ́ẹ̀ yẹn nígbà torí pé tẹ́mi bá rí nǹkan tí mo mọ̀ pé yes nǹkan tí àwọn ènìyàn yìí sọ make sense nǹkan tí àwọn ènìyàn yìí sọ no e dey sweet me nǹkan tí àwọn ènìyàn yìí sọ mo ní àlàyé lórí ẹ̀ láti sọ ya òun la fi máa ń mú oríṣiríṣi àwọn nǹkan báyìí wá fún wa pé ẹ wá gbọ́ nǹkan báyìí ẹ wá gbọ́ nǹkan báyìí ẹ wá gbọ́ nǹkan báyìí làwọn náà tó máa ṣe kí ni àlàyé tí wá àtúnmáa ṣe kí ni àtúnmáa hard ẹ̀ mọ̀ so bó ṣe jẹ́ nìyẹn torí la fi jẹ́ pé ìtàn ṣe la fi ń ṣe kí ni la fi ń sọ ọ̀rọ̀ láàrin ẹ̀ lẹ́kọ̀ọ̀kan so ẹ̀ ní fìyẹn ṣe kí ni ẹ má fìyẹn ṣe ìbínú ẹ jẹ́ ká máa gbọ́ lọ. orí ẹ̀ làwọn kò ṣe ní ìdìbò fún un àmọ́ bó ti sọ̀rọ̀ yìí ni àwọn ẹgbẹ́ ẹ̀ Arewa Consultative Forum ní àwọn ò rán níṣẹ́ pé kò sẹ́ni tó sọ fún un pé kó láwọn ò ní dìbò fún Tinubu ní 2027 irọ́ ni àwọn ò sì rán níṣẹ́ láti sọ pé ọmọ haúsá bíi tàwọn làwọn máa dìbò fún. ìyẹn ti là mọ́lẹ̀ ó ti sọ̀rọ̀ wọ́n ní àwọn yóò dá a dúró fúngbà díẹ̀ náà irọ́ ni kí Mamman Usman sì lọ jókòó sílé bíi alága àwọn bẹ́ẹ̀ ni wọ́n fìdí alága àwọn Arewa náà kalẹ̀ wọ́n ní kó lọ jókòó sílé ẹ̀ àmọ́ ọ̀rọ̀ náà di ariwo àwọn ẹgbẹ́ ilẹ̀ haúsá lóríṣiríṣi bẹ̀rẹ̀ sí jáde wọ́n ní ohun tó wà lọ́kàn àwọn ni Usman sọ yẹn àbí o ṣe gbọ́ báyìí fúnra ẹ̀ kò lè sọ pé òun kò bà ilẹ̀ haúsá jẹ́ àti pé àwọn ètò tó ń ṣe òun náà fẹ́ sọ ilẹ̀ haúsá di ẹrú èkó ni ṣe gbọ́ àwọn ẹgbẹ́ yìí bá bínú rán gbọ́ndán. ẹ má bínú
ipe mò ń pọ̀ sí ipe Tinubu fẹ́ sọ ilẹ̀ Haúsá di ẹrú àwọn Èkó àti ìbẹ́kọ̀ nìkan sì ni Tinubu fẹ́ sọ ilẹ̀ Haúsá dì ó fẹ́ sọ wọ́n di ẹrú ẹ̀ àbí kò yé yín ẹ̀já àlàyé ọ̀rọ̀ dáadáa Tinubu ó fẹ́ sọ ilẹ̀ Haúsá ó fẹ́ sọ wọ́n di ẹrú Lagos State nǹkan tí àwọn Fúlàní ń sọ nìyẹn because wọ́n mọ̀ pé Lagos State yẹn lówó ti ń pọ̀ jù tó ti ń wà. Now ṣé tí ṣebí Lagos State nìkan ṣe ni kì í ṣe the whole Nigeria ni Tinubu fẹ́ sọ ilẹ̀ Haúsá di ẹrú wọn àwọn Haúsá yìí tí wọ́n wá ń sọ gbogbo the whole Nigeria yàtọ̀ sí ọ̀dọ̀ àwọn nìkan gbogbo àwọn yòókù tó máa ń sọ wọ́n di ẹrú tí wọ́n ń kọ́ wọ́n sọ Yorùbá di ẹrú wọn wọ́n sọ Yíbò di ẹrú wọn Tinubu wá fẹ́ sọ Lagos State nìkan pé kán máa ṣe kí Haúsá Fúlàní káwọn Fúlàní kán máa ṣe àwọn ọmọlà àbí àwọn kí ló ń pè wọ́n àwọn Arẹwà kán máa ṣe ẹrú Lagos State nìkan kì í tún ṣe ẹrú Yorùbá gbogbo Yorùbá generally ò kì í ṣe ẹrú àwọn Yíbò wọn aláwọn ò fẹ́ ṣe ti rí báyìí nísìnyí pé ìwọ náà fọ̀rọ̀ gúnra ẹ wò kó wò bó ṣe rí ẹ̀yin ò wá fẹ́ yẹn ẹ̀yin tẹ́ ń sọ gbogbo ilẹ̀ Haúsá gbogbo ilẹ̀ Yíbò ilẹ̀ Yorùbá tẹ́ ń sọ gbogbo wọn di ẹrú tí yín ń kọ́ ṣe ti rí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ solution ni pé kí kálukú máa lọ́ọ́ lu ẹ̀ kò sí pé àní kankan because wọ́n ṣe máa gbé wọ́n ṣe máa gbé lẹ̀ wọ́n ṣe máa gbé wọ́n ṣe máa gbé lẹ̀ nìyẹn ẹja continue. wọ́n sì ní kí wọ́n dá Usman padà sípò kíákíá. jẹ́ ìgbọ́nsẹ̀ wọ́n ti ní kó dá padà sípò ẹ̀. àti Ọ̀hánẹ́sà náà dúró sẹ́yìn Tinubu pápápá. ṣe ti kọ́ ní kó dá Usman yẹn padà sáàyè ẹ̀ ṣe ti rí báyìí ṣe mọ̀ jẹ́ kó sọ ọ̀rọ̀ yẹn jáde nítorí ọ̀gá wọn náà ni wọ́n náà sọ ọ̀rọ̀ yẹn jáde wọ́n lè sọ. Wọ́n ní wọ́n dá dúró wọ́n tó ṣe kí ni wọ́n ní kẹ́ ẹ dá padà sáàyè ẹ wò yóò cast last àwọn ẹ̀ṣẹ̀ máa ń kọrin yẹn na everybody go chop breakfast ẹ̀já ìjọ máa bá bò. wọ́n ní Buhari gan-an ló dá gbogbo ohun tó wà nílẹ̀ yìí sílẹ̀ Tinubu kàn wá láti ṣàtúnṣe sí àwọn ohun tó bàjẹ́ lásán ni ọ̀rọ̀ yìí ni wọ́n ń fà lọ́wọ́ tí àwọn àpapọ̀ gómìnà àti àwọn èèyàn ńlá ilẹ̀ Haúsá yìí fi tún pè pàdé tí wọ́n ní ohun tí àwọn ń wí làwọn ń wí o àwọn kò fẹ́ àbádòfin owó orí tí Tinubu gbé jáde wọ́n làwọn ti rí i pé kì í ṣe pẹ̀lú ẹ̀mí ìfẹ́ ní Tinubu fi ṣe kinní náà bí ìgbà tó ti múra. ẹ má bínú ẹ̀mí ìfẹ́ kì í ṣe ẹ̀mí ìfẹ́ ni Tinubu ti ṣe tí ló fi ṣe kinní náà àwọn ọmọ àlè játijàti ẹ̀yin ìbá nífẹ̀ẹ́ Yorùbá ẹ̀yin ìbá nífẹ̀ẹ́ Yíbò lẹ́yìn pa wọ́n pakúpa lẹ́yìn pa wọ́n pakúpa ní ìsìlẹ̀ wá sọ pé Tinubu ò nífẹ̀ẹ́ yín ẹ wò ó tí bá ní kí n máa sọ̀rọ̀ máa kàn máa ṣépè fáwọn pípù yẹn bọ̀ ẹ jẹ́ kí rárá ṣe kí ni ẹ jẹ́ kí rárá cool down díẹ̀ ẹ jẹ́ máa gbọ́ lọ. láti dí ọ̀nà ìjẹ àti àwọn ìnà ìtura mọ́ àwọn nílẹ̀ Haúsá ni pé kò sí bí àwọn ti ṣe fẹ́ gba irú ẹ̀ àwọn sì ń sọ̀rọ̀ báyìí kí kinní náà má dìjà ni Aláròyé padà pọ́pá. ọlọ́wọ́ ń sọ kó má dìjà bó lè dogun kó dogun bó lè dìjà kó dìjà bó lè dogun kó dogun bó lè dìjà kó dìjà bẹ́ẹ̀ ni ọ̀n fa Tinubu létí nísìnyí pé Tinubu wo lọ rí fá ìwé yẹn padà kó má bàa dogun lọ rí fá ìwé yẹn padà àwọn ò fẹ́ nǹkan tó kọ síbí yìí ẹ mọ̀ pé nísìn ìwé yẹn gan pàápàá gan ṣe mọ̀ pé ẹ àti ìmọ̀ nǹkan tó ń kọ sí gbogbo ẹ̀ tán ìyẹn nìkan ló analyse jáde ńbẹ̀ ìyẹn nìkan ló fà jáde ńbẹ̀ yìí pé pàtíkúlà wọn yìí o a ò fara wọn ó mà ṣe o àwọn nǹkan ti kọ síbẹ̀ tẹ́yìn ò rí tó ń sọ fún yín kọ́ ẹ má wọrí 2025 ojú èmi àtẹ̀yìn ló máa ṣe tó rí ìgbésẹ̀ táwọn ṣe kí ni táwọn pípọ̀ máa tún ṣe tó tún máa gbé jáde ẹrù bẹ́ẹ̀ àwọn òṣèré ni ẹja àjọ máa bá bọ̀ ẹja àjọ máa bá bọ̀ 2025 là ń wò lọ́kàn tó ló kù bí wákàtí mélòó kan ló kù bí ọjọ́ mélòó kan ló kù bí ìṣẹ́jú mélòó kan à ń wò bọ́ lọ́ọ̀kan bẹ́ẹ̀ ni àdẹ̀jọ́ ṣojú èmi àti ẹ̀yin ní àṣẹ Elédùmarè ṣẹ́rí kan tó tún máa gbé jáde nóbi ìsúnmọ́ ti rẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan pé àfi tí Tinubu bá rí ìfáwé yẹn tí Tinubu máa wọlé ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n tí ò bá rí ìfáwé yẹn kò ṣe kí ni kò síbi tó ń lọ òun rò pé bóyá agbára ti dọ́wọ́ òun lè tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ tó bá mọ̀ pé ọmọ ọkọ yẹn tó ṣọmọ àlè Mr. Tinubu ipò fẹ́ tẹ àwọn Fúlàní yẹn lójúmọ́lẹ̀ the best ni kò ṣe ni pé kò pín Nàìjíríà
ìyẹn gógó ló ti tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ because ìwé èmi sì ń sọ ọ́sẹ̀ Tinubu sì máa rí fún ìwé yẹn padà ó máa dáwọ́ yẹn padà àwọn yẹn máa mú 70 àwọn tí tọ̀dọ̀ wọ́n bí a máa mú 30 ẹ jẹ́ lò bẹ́yẹn á ti yé wa ó máa rí fún ìwé yẹn padà ẹ rí pé mo sọ bẹ́ẹ̀ ó kàn máa fi adjustment títí báyìí á fi ṣe kí ni á fi kún 2025 we dey come o we dey see you in corner o we dey come o you go see how everything go dey ṣèbí ní ìsìn wọn tún ra epo ní 2,000 per litre 2,000 naira per litre next year ẹ wo ó máa gbóná ṣùgbọ́n kò ní ṣe kí ni kò ní gbóná mọ́ èmi àti ẹ̀yin bẹ́ẹ̀ ni ẹjẹ́ àjọ máa gbàbọ̀ kájọ máa wo ibi tó máa ṣe kí ni ibi tó máa já sí àwa náà jókòó dé wọ́n bí bẹ́ẹ̀ ni àjọ máa gbọ́ ẹ̀ wàá sọ pé rẹ̀mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ jọ́ kìíní àná yìí pé Tinubu rí fa ẹ ṣe pé mo ṣàǹtẹnumọ́ rí fa látara ẹjẹ́ àjọ máa wò ẹ wò ó máa yí ayé àgbàlẹ́ máa sọ pé ní balọ̀ ló ṣe kí ni òun ló bá kú ẹ ṣe ẹ bá mi share fídíò yìí ẹ bá mi like ẹ bá mi comment ẹ ṣe títí dìgbà tí a ó tún máa pàdé ó dàbọ̀.